ibo lórí burúkú eléyìí ti fẹ́ fún yàn lóyún ẹ wo bó lórí burúkú ṣe tó ó tún súnké olórí burúkú tún súnké olórí burúkú tún súnké àbíkékọ̀rẹ̀ eléyìí ò ti olú ọmọ àwọn amúrọ̀bà kò tí ì pé 30 years ẹ wo lórí burúkú ti súnké. olórí burúkú ti súnké ẹ wo ṣẹ́ àṣàn fíútà olórí burúkú ẹ wo ohun tó gbé ó ti múra pa pẹ̀lú pọ́ọ̀sì 15,000 ó ti múra pa pẹ̀lú pọ́ọ̀sì 15,000 naira pẹ̀lú léèsì 10,000 ó da ẹ wò ṣẹ́ alàgbàlúgbú omi òkun Michelin eléyìí ló dàbí apẹ̀rẹ̀ rú yìí eléyìí ò wá pọ̀ jù olú ọmọ àwọn amúrọ̀bà. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ mọ̀nímọ̀ọ́sí o ó ní wípé arákùnrin náà ò lè bímọ ó ní kò nókú ó tún ní gbogbo sùké ẹ̀yin èèyàn wa ìjẹ́ wàhálà ó ti bẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Lizzy Anjorin tí ó ti ní láti sọ. ẹbí ẹni tó ń fi ríǹgì 2,000 naira bọ́ ṣe bóun rè é bóun ni ò ní lárí inú ayé yìí àbí ṣe lè ní lárí inú ayé ọkọ abuké ìyàwó àgàn àwọn olórí burúkú pàtàkì you can play the game eléyìí ò lóko mọ eléyìí kẹ ayé eléyìí ti bàjẹ́ ilé ọmọ ìyàwó ti bàjẹ́ òkú ọkọ ti sá lọ sí Alimi olú ọmọ àwọn amúrọ̀bà sí ẹ wò òṣì tó ń bá kiri ẹ̀yin náà ẹ wo bẹ́lẹ̀ ṣe tó àgbámù rere eléyìí kọ alàgbàlúgbú omi òkun ẹ wò pọ́ọ̀sì 15,000 léèsì 10,000 alólórí burúkú lẹ́yìn blackmail kíre ta ló ẹ fún mi tẹ púlù kí n wọn ike yìí pàrìpà yérò àsùké ló tún gbé abuké tó fẹ́ gbà bá lé arọ lélẹ̀ àpò orú lélẹ̀ yìí oorun gbòlà ni kò lè sí nǹkan kan bẹ̀ mọ́ abẹ́ẹ̀rí ẹ wo ike yẹn gan tún dọ́bù ike yẹn wá láti bí ìkan stọ́ọ̀pù síbí ó ṣẹ̀ wá gbéra láti bí eléyìí pọ̀ ó tó kẹ́ ẹ súnké lórí ríǹgì 2,000 naira tẹ́ ẹ ti bayé jẹ́ tẹ́ ẹ ti bọ̀run jẹ́ ó tó olórí burúkú kí láǹfààní onípọ̀ọ̀sì 15,000 kí láǹfààní ẹ rí ẹ wo táìsì tó lórí burúkú ṣì ń lò ní 2025 wọ́n ti múra pa àbùkí ọ̀hún ìmẹ́jọ lẹ́mú eléyìí lè àgbámù rere ike tó gbé képọ̀n lélẹ́yìí ike yìí pọ̀ ọmọ ọdún mélòó lélẹ́yìí Mọ̀nsúrù Àyìnlá Alimi olú ọmọ àwọn amúrọ̀bà eléyìí pọ̀ jù no one ó yẹ kó sáré lọ ìwọ náà wo ohun tó gbé ó ti ṣìgbé jẹun kí ló ṣẹlẹ̀ ẹsẹ̀ tún dùn ni ṣòkòtò tún sáìtì ẹ̀ a máa rógo ẹgbà wa o kò sẹ́pọ̀n tó máa gbé ṣòkòtò sókè abẹ́ẹ̀rí sàlẹ̀ ṣòkòtò ngbà tí ò sẹ́pọ̀n ẹ mọ̀ pé ẹpọ̀n ló máa ń kó ṣòkòtò ọkùnrin sókè ẹpọ̀n lánàá ngbà tí ò ti sẹ́pọ̀n ẹ wo ṣòkòtò security bíi àtàlà irú kí leléyìí ọmọ anífowóṣe ṣẹ́yìn tí Jésù kú fún rẹ̀ lórí igi àgbélébùú ìkànnù àwọn àlè ẹ sọ pé you no dey fit fucker say na only blow job e dey blow job gan mọye páànù àbólíkì tó máa fi pé okú ẹ̀ síta tó máa fi fà ilé kò sí nǹkan kan nú eléyìí mọ́ ó máa dàbí ìgbà tí wọ́n mú ìkòtò kárí mọ̀ kan tó ń jẹ́ kòtò
àwọn ọ̀gbìn kéékèèké tán ti bọ̀ ìgbà téèyàn sọ sójú ara ayayayaya. The side chick even said all he knows is eléyìí ó máa hànrun ni yàtọ̀ sí pé ó ń hànrun ibi tí yàtọ̀ sí pé ó ń hànrun pẹ̀lú kùn tí mò ń wò yìí ikùn tí mò ń wò yìí ẹ mọye kílò ìgbẹ́ tó máa jáde ní fún ẹ ni. ẹ mọye kílò ìgbẹ́ tó máa jáde ẹ mọye kílò ìgbẹ́ tó máa jáde ní ìfun ẹ lédè ẹ ń ṣe báyìí ẹ rò pé easy ni tírú eléyìí bá jókòó lé toilet seat àbí eléyìí bá jókòó lé WC eléyìí ẹ wò ó tún wá súnké àṣàn body bag lórí olórí burúkú ọkùnrin alimi alátẹnujẹ olú ọmọ àwọn amúrọ̀bà ẹni òfò ẹni èpè olóṣì olórí burúkú pẹ̀lú ríǹgì 2,000 naira ó dẹ̀ wo olórí burúkú àgbá òfìfo tí wọn kọ ọmọ wọn látọ̀run yẹn ṣé àwọn fámílì ò ti sọ pé kó o filẹ̀ kí ló ṣe ń dúró ṣe ń bẹ̀ orí bó ṣe ń fi ẹ̀ṣẹ̀ sìn nítorí pé ó fẹ́ ta ríǹgì 2,000 naira àwa ò mọ̀ pé ó súnké ń sìn òun ló gbé ẹwà ó bó ṣe súnké wò súnké mayana. Súnké mayana iṣẹ́ wo lélẹ́yìí fẹ́ ṣe ó lè ọ̀lẹ́ àmúrọ̀bà lélẹ́yìí yóò dá iṣẹ́ wo lélẹ́yìí fẹ́ ṣe owó ètò eléyìí ò ní láárí owó ètò ní kẹ́nẹ́ ẹwọ ẹ̀yìn ẹsẹ̀ obi tí ṣòkòtò dé ọpẹ́lọpẹ́ China shoe kọmi shoe tó wọ̀ ìyẹn dá bàtà dúró tẹ́lẹ̀ bá jókòó lórí toilet seat tó bá kọ́kọ́ bẹ́gbẹ́ fòó bá fò akún ẹ mọye kílò ìgbẹ́ tó máa jáde nínú fún eléyìí ẹ wò ẹ̀yin náà ẹ wò nǹkan ẹ wò apá wa rí ẹ wo apá ẹ láàrin èmi àti ẹ wo ọwọ́ ẹ ṣó lè rí ibi tàǹbà láàrin èmi àti yín ẹ wo ọwọ́ ẹ wo ọwọ́ ẹ wo lẹ́ǹtì ọwọ́ ẹ òórùn gbẹ́rùn jòkú lọ ọlọ́run o mo dúpẹ́ tèmi eléyìí ò wò nítorí ríǹgì 2,000 naira olú ọmọ àwọn amúrọ̀bà àbí kí ló péré ẹ olú ọmọ maximum amúrọ̀bà Mọ̀nsúrù Àyìnlá Álímì alátẹnujẹ ọkùnrin olè ọ̀lẹ alápámáṣiṣẹ́ olòṣì abirùn lórí burúkú ẹ̀dá ìwọ náà wò pẹ̀lú gbogbo 2,000 naira ríǹgì tẹ́ ẹ balẹ̀ jẹ́ tẹ́ ẹ bọ̀nà jẹ́ wo táìsì tẹ́ ṣì ń lò ní 2025 sí ẹ wò ẹ̀yin èèyàn ní 2025 ẹ wo táìsì ilé wọn ẹ wo táìsì ilé wọn Ìyábọ̀ Òjó èyí tó ṣe yìí ò dáa eléyìí ò dáa rárá eléyìí ti ṣorí burúkú nínú ayé nítorí ríǹgì 2,000 naira márùn 500 naira ń rè ibi tẹ́lẹ̀ bá ti púpù ibi tí eléyìí bá ti púpù ibi tí eléyìí bá ti púpù ẹ mọye kílò ìgbẹ́ tó máa jáde nù fún ẹ kó tó lè dìde tẹ́lẹ̀ bá jí láàárọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sokùn mọ́ lọ́rùn ni wọ́n wá lọ fi kọ́ Janwe níta Janwe ló ń gbélé yìí dìde Janwe ló ń gbé dìde àwọn eléyìí ẹ wò wọ́n ṣẹ̀ máa sokùn ẹ wá imagine tẹ́lẹ̀ bá sùn gbogbo ilé máa mètìtì ni gbogbo ilé ó máa mètìtì ni wọ́n ti ẹ̀ sọ pé ó yá o ẹ jẹ́ ká jọ́ọ̀gì ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀ ọmọ tí ò ti pé 40 years èyí tó dùn mí jù nínú gbogbo kéèsì ni pé tó bá wá púpù tán bíi 50 kilo kò sọ́wọ́ tó fẹ́ fi tàǹbà ọkùnrin
imagine bí boxer ẹ ṣe máa rí àpò ráìsì náà wọ́n fi rán boxer àfẹlẹ yìí wọ́n á dẹ̀ join bí àárín ìfúró ẹ̀ ìyẹn ló máa bá clean tó bá ti rìn á ṣe báyìí kódà nítorí ríǹgì mẹ́ta 500 naira ẹ bá yé jẹun rẹ̀ ẹ wò àpò ráìsì náà gbọ́dọ̀ fi rán boxer àfẹlẹ kò sí sáìsì eléyìí ń ta àpò ráìsì yẹn náà máa fi rán boxer àárín méjì tán fẹ́ join yẹn ló máa clean àárín ìfúró ẹ̀